ìtàn kò ní torí wa bàjẹ́. Àṣà kò ní torí wa bàjẹ́. Kò sì ní torí wa parun. Bàbá wa olórí aládé gbogbo orílẹ̀ Yorùbá. Kábíyèsí o. Ẹ ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí i. Kábíyèsí o. Ẹ ṣe kábíyèsí kó rinlẹ̀. Kábíyèsí o. Lábẹ́ bàbá wa olórí aládé ní gbogbo Yorùbá, àrólé Oòduà Ọlọ́fin Ọba Dr. Adeyeye Babátúndé Àkàndé Ògúnwùsì Ọ̀jẹ̀jẹ̀ lẹ́ẹ̀kejì. Kábíyèsí o. EFR adúpẹ́ lọ bàbá Adeyeye. Bàbá ń gbé àṣà lárugẹ. Gbogbo bàbá tí wọ́n ní àṣà ni bàbá náà sílé jù. Wọ́n jẹ́ ká mọ̀ wípé ìṣèlú dàda léwu good example. Adarí rere bàbá. Ọmọ onílẹ̀ Yorùbá Ọọ̀ni nìkan ṣoṣo nílé Queen Elizabeth ló fún ní Imperial Majesty, kò sí Imperial Majesty mímọ́. Ọọ̀ni nìkan ní Imperial Majesty, gbogbo ọba tó kù Royal Majesty ni wá. Ìdí yẹn jẹ́ pé ẹnikẹ́ni tó bá ti jẹ́ Ọọ̀ni olólórí gbogbo ọba ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Akérésẹ́ ẹlẹ́ẹ̀kejì ni mo jẹ́. Bí bàbá wa Ọọ̀ni ṣe jẹ́ Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì. Tẹ́ bá ti gbọ́ tó bá sọ pé kíní kan 2 3 àwọn ojúlówó ọmọ ọba ni. Ẹni tó bá ti mọ ìtàn kì í tán. Ẹni tí ò bá mọ ìtàn tó bá gbé dání kò ní pẹ́ tán. Ìtàn ní mú ní tàn. Kábíyèsí o. Kábíyèsí Ọlọ́run. I'm saying you without missing a word. My loyalty to Imperial Majesty Ọba Dr. Adeyeye Ògúnwùsì Kábíyèsí o. is 100%, not 99.9. Kò sí ọmọ bíbí ilẹ̀ Yorùbá kankan lónìí tó kó ń ṣe ilẹ̀ Yorùbá. Tó bá fèsì history rẹ̀ ó rí agboolé tó ti wá nífẹ̀ẹ́. Bẹ́ẹ̀. Bó o dé Cuba, bó o dé Ghana, wọ́n ó rí pé agboolé kan ló ti wá torí pé Ilé Ifẹ̀ ni orírun gbogbo àgbáláyé. Bẹ́ẹ̀. In English we call it the source of humankind.